Aláròyé máa wí o. Lásìkò ìbò gómìnà Ọ̀ṣun, èyí làwọn ìjọba ìbílẹ̀ 13 tí wàhálà ti lè ṣẹlẹ̀. Ní báyìí tí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kù ọjọ́ 17 péré, àjọ tó ń wòye ètò ìdìbò láti ilẹ̀ òkèèrè European Union Observers ti kéde pé ó ṣeéṣe kí wàhálà ṣẹlẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ 13 lásìkò ìdìbò náà. Wọ́n ní eléyìí kò ṣẹ̀yìn bí ìpànìyàn àti ìwà jàgídíjàgan ṣe ti bẹ̀rẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ náà ṣáájú ètò ìdìbò, eléyìí tí wọ́n ló léwu fún àṣeyọrí ìdìbò ọ̀hún. Nígbà tí wọ́n ń ṣàfihàn àkọsílẹ̀ ìwádìí wọn lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ṣáájú ìdìbò gómìnà Ọ̀ṣun fún àwọn oníròyìn, wọ́n ní ìdìbò oṣù kẹjọ náà yóò jẹ́ ìdánrawò lórí bí ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 lórílẹ̀-èdè yìí yóò ṣe rí. Wọ́n ṣàlàyé pé wàhálà ètò ààbò, ìròyìn ẹlẹ́jẹ̀ àti àìfi àyè sílẹ̀ tó fún àwọn aláàbò ara wà lára àwọn nǹkan tó lè mú àkùdé bá àṣeyọrí ìdìbò náà. Àwọn òǹwòye ìdìbò ọ̀hún, nínú èyí tí a ti rí Yihaga Africa, Kukah Center, International Press Center, IPC, Semesco, Electa, Nigerian Women Trust Fund àti TAF Africa, ṣàlàyé pé ṣe làwọn lọ káàkiri ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ ìdìbò náà kàn láti ṣàkóso ìwádìí ọ̀hún. Lára àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n ní ó ṣeéṣe kó gbóná janjan lásìkò ìdìbò náà ní ìjọba ìbílẹ̀ Òṣogbo, Ìrèwọ̀lé, Borípé, Òbòkun, Àríwá Ifẹ̀, Àárín gbùngbùn Ifẹ̀ àti àwọn agbègbè kan nílẹ̀ Ìjẹ̀ṣà. Wọ́n ní ìdìbò náà yóò yàtọ̀ sí ti ìpínlẹ̀ Èkìtì nítorí àwọn olùdíje mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà lápá òkè, ìyẹn gómìnà Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ Accord, Aṣíwájú Bọ́lá Oyèbámíjí ti ẹgbẹ́ All Progressives Congress àti Najim Salam ti African Democratic Congress ti pín àwọn olùdìbò. Bákan náà ni wọ́n sọ pé wàhálà ọlọ́jọ́ pípẹ́ lórí ẹgbẹ́ tó lẹ́tọ̀ọ́ láti ṣàkóso ìjọba ìbílẹ̀ tún jẹ́ ọ̀kan pàtàkì lára ohun tó mú kí ewé àgbọn wàhálà náà máa fojoojúmọ́ le koko sí i. Wọ́n ní tí ọ̀rọ̀ náà kò bá yanjú níbàámu pẹ̀lú òfin ilé wa, ó ṣeé ṣe kó jẹ́ wípé màrìwò lásán làwọn aráàlú tí ì rí, eégún rògbòdìyàn ń bọ̀ lẹ́yìn. Lórí ìmúrasílẹ̀ àjọ elétò ìdìbò INEC, wọ́n ní lóòótọ́ ni àjọ náà kéde pé èèyàn tó lé ní mílíọ̀nù 2 ni wọ́n ti forúkọ sílẹ̀ fún ìdìbò Ọ̀ṣun. Síbẹ̀, àṣeyọrí wọn dá lórí ìjọba àpapọ̀ bí wọ́n bá ṣe tètè yọ̀ǹda owó fún wọn sí, nítorí wọ́n nílò láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ tó dín díẹ̀ ní 18,000 tí wọ́n fẹ́ lò. Wọ́n tún rọ àjọ INEC láti pèsè àwọn nǹkan tí yóò ran àwọn àkàndá ẹ̀dá lọ́wọ́ láti lè dìbò láìsí wàhálà nínú. Lórí ètò ààbò, wọ́n ní ó dàbí ẹni wípé àwọn ará ìlú kò nígbẹ́kẹ̀lé púpọ̀ nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò. Ọ̀pọ̀ sì gbàgbọ́ pé wọ́n ń rolẹ̀ apá kan dápá kan sí ni, pàápàá lásìkò wàhálà ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀. Wọ́n wá ké sí wọn láti ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ti yẹ láì yan ẹgbẹ́ òṣèlú kankan láàyò. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí.